mo kí yín ẹ̀yin olólùfẹ́ Ọpẹ́ Fanta níbikíbi tẹ́ bá ti ń wò mí. Ọ̀rọ̀ ọba tó gbá bàbá àgbàlagbà létí tó ní káwọn ìjòyè kan máa lu bàbá àgbàlagbà, ọ̀rọ̀ bàbá yẹn la fẹ́ sọ lónìí o. Ẹ wo ààrẹ Abdulrahman àwọn náà sọ̀rọ̀ sínú fídíò tí mo fẹ́ play fún yín yìí. Ẹ wá nǹkan kẹ́ fìdílé tẹ́ bá rántí fídíò yìí. Ẹ wo ẹ jẹ́ kí n fi hàn yín, màá play ẹ̀kẹ́ gbọ́ níbi tí bàbá lòun ti ń jáde lọ pé òun fẹ́ lọ ra nǹkan tó ń fẹ́ jẹ kó rẹ̀ òun, pé ọba pè pé ó ní ẹ jọ̀ọ́ ṣé ewúrẹ́ lọ bá ń pè ní àbí àgùntàn àbí ajá àbádìyẹ ni ọba ń ṣe ẹ̀yẹn máa gbọ́ fídíò yìí lọ. Ariola Abraham Love Jacob mo sick díẹ̀ and mo dẹ̀ ń lọ ní on 21st of January 2025 ní nǹkan bí aago mọ́kànlá àárọ̀ mo jáde sí mo wá ń lọ. Ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé mò ń pè ẹ́ ni mo wá wind down oníkábíyèsí mi ò mọ̀ pé ẹ̀yin ni ẹwà bẹ́ẹ̀ tẹ́ ń pè mí. Ṣé ń gbẹ́dùn mi lọ nígbà tí ọba níṣòwò mọ̀ kó ló ń pe o pé ṣé bàbá ò mọ̀ kó ló ń pe o ni ó wá ní kábíyèsí ó mọ̀ pé ilẹ̀ ń pè mí ó wá bọ́ọ̀lẹ̀ ó wá gbá bàbá létí ó tún wá ní káwọn ìjòyè ká máa gbá bàbá létí. Ẹ jọ̀ọ́ ṣé ọba ni ẹni àbípa ńlá? Ọba yóò yẹ kán lọ sẹ́wọ̀n gbére ni tí ò tiẹ̀ ní bọ́ níbẹ̀ ní ayérayé, ó yẹ kán lọ sẹ́wọ̀n gbére ni tó ń ṣe fún aráàlú. Ẹ máa gbádùn fídíò yìí lọ o, màá sì play fídíò yìí kẹ́yìn fún alára yín kẹ́ fojú akẹ́fí tí ara yín gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Èmi ní sà the first thing tí máa kọ́kọ́ rí ni pé wọ́n kàn wọ́n gbá etí mi bẹ́ẹ̀ni bó ṣe bẹ̀rẹ̀ sí ní lù ní dráìvà ẹ̀ kúkúrú báyìí ìyẹn náà ń lù mí. Ẹ jọ̀ọ́ báwo lọba ṣe máa bọ́ lẹ́nu mọ́tò tó ló máa gba etí bàbá láìṣẹ̀ láì jalè? Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti comment section kí ni ọba yìí dìsáàfù, ṣé wọ́n gbére ni àbẹ̀wọ̀n ọdún mẹ́fà kó tó di kó jáde? Kò yẹ kó padà lọ sí ìlú ẹ̀ mọ́ kó lọ jọba, ó yẹ ká lé kó lórí ìtẹ́ ni ká gbadé lórí ẹ̀. Ẹ wo ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ lẹ̀, ẹ̀yin wá kẹ̀kẹ́ fìdílé kẹgbọ́n fídíò ilé ẹ̀kúnrẹ́rẹ́ bọ́ nǹkan tí bàbá yìí sọ. Wọ́n ti gbọ́ báyìí lọ sí kóòtù o, bọ́ ẹ má rí gbogbo ẹ̀ nínú fídíò yìí. January 2025 ní nǹkan bí aago mọ́kànlá àárọ̀ mo jáde síta pé kí n lọ ra oúnjẹ méjì ọ̀dà street. Èyí mo lè ṣe ń lọ ní kábíyèsí olórílé mo gbọ́ ìwọ wá ń bí mo dẹ̀ wẹ̀ mo rí pé tinted glass blue nígbà tí mi ò dẹ̀ mo wá ń lọ. Ṣé o fẹ́ sọ pé o mọ̀ pé mò ń pè ẹ́ ni mo wá wind down oníkábíyèsí mi ò mọ̀ pé ẹ̀yin ni ẹwà bẹ́ẹ̀ tẹ́ ń pè mí. Mo wá sáré lọ bá wọn pé kí n èmi ní sà the first thing tí máa kọ́kọ́ rí ni pé wọ́n gbá etí mi bẹ́ẹ̀ni bó ṣe bẹ̀rẹ̀ sí mi lù ní dráìvà ẹ̀ kúkúrú báyìí ìyẹn náà ń lù mí lù kò sí ẹ̀ ìyẹn náà ń lù mí. Kí ni mo ṣe arákùnrin kan wá ń bọ̀ ládùúgbò ó jẹ́ young man tó mọ gbogbo wa ìyẹn wá ní bàbá ẹ dọ̀bálẹ̀ fún bàbá ẹ dọ̀bálẹ̀ fún. Mo ṣe wá dọ̀bálẹ̀ ni pé bẹ́ẹ̀ tẹ ní dọ̀bálẹ̀ kí ni mo ṣe? Mo ti sọ wọ́n náà ni pé kí ni mo ṣe, ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe? Ẹ dẹ̀ mọ̀ pé ò ń lù mí. Oníkábíyèsí ẹ dẹ̀ mọ̀ pé ara mi ò yá o, gbogbo last year ẹ rí i pé ara mi ò yá o, bẹ́ẹ̀ ṣe ń lù mí ara mi ò mà yá. Bí mo ṣe sọ fún mi pé ara mi ò mà yá olóhùn òun á tó bá kú wọn á kà lọ rí ẹ dànù síbẹ̀ yẹn àìmọye irú ẹ̀ pé ṣé o mọ̀ nígbà tí mo wà lórí ìdọ̀bálẹ̀ ṣé o mọ̀ wípé gbogbo ọlọ́pàá lọ sí ẹnìwé gbogbo ọlọ́pàá
Nàìjíríà yóò wà lọ́wọ́ òun then kò sí kò sí tó lè ṣe then bó ṣe túbẹ̀ sí ṣépè fáwọn ọmọ mi nìyẹn ṣépè kàn ṣépè burúkú. Dr. TSG màre o Dr. TSG màre o ẹ jọ̀ọ́ ẹ̀yin tèmi mò ń fi àsìkò yìí sọ fún yín pé Dr. TSG bàbá tápà abba make sure wọ́n wà fún yín lóòrèkóòrè nígbàkigbà tẹ́ ẹ bá ti rò pé ẹ fẹ́ kàn sí wọn fún pé báwo ni nǹkan tí ẹ ṣe ń lọ ẹ̀wẹ̀ lẹ́yìn tí mo mú lọ́wọ́ yìí ọ̀sẹ̀ àánú ńlá ni ànídìí àánú ló lè gbélé ayé bí ò bá ṣàánú kí la fẹ́ ṣe ẹ̀tún wọlé àmúbọ́ ọkọ tàbí aya kò sẹ́ni tí ó lè máa ń bọ ọlọ́run má ṣe wá lálámúbọ́ o ẹni tó bá wá rí pé òun ti máa mú bọ́ ọkọ̀ọ̀nù sóbìnrin ìkéní ìkejì kẹta nígbà ìyàwó àbúrò di mẹ́ta tẹ́ni wọ́n máa fi sùúrù àtẹ̀gbọ́n sórí ẹ̀gbọ́n burú ni ohun tó nídìí rẹ̀ báyìí ohun tó nídìí ẹ wo tọwọ́ mi báyìí promise and fail má wọrí ẹ̀yẹn tó bá di lọ́la wá nígbà tí ó bá dọ̀la mo ti gbàgbé sá ẹ̀ ń lóògùn ẹ̀ ń lọ má darí kan o promise and fail tó bá ti mọ̀ pé ó ń ṣe ọ́ tó dé àpàtì tí wọ́n fún ọ lóúnjẹ tí wọ́n kọ́kọ́ mú tàyín tán fi wájú ẹ̀ ẹ̀mí tí ì jẹun ẹ sọ́rí à ń bọ̀ tọ́ tún pé kìnìún ṣe fíìmù wọ́n wá tán tún fi wájú ẹ̀ ẹ ti mẹ́ẹ̀ tí ì jẹun ẹ sọ́rí à ń bọ̀ ó ti mọ̀ pé nǹkan tí ń ṣe ọ́ nìyẹn eléyìí ló nídìí fún ilé ayé kó lè dá ẹ wò eléyìí rè awọ́rò rè fáwọn àtàǹtajà kò sí tí ò sí nílé wa kò sí àánú tipátipá rè ẹ̀rì tipátipá ní ṣòkòtò fi wó di o wọ́n máa fẹ́ràn ẹni because ayé máa ń hẹ́ẹ̀tì èèyàn láì nídìí tí wọ́n kàn hẹ́ẹ̀tì èèyàn with passion ìwọ náà jẹ́ wọ́n fẹ́ràn tipátipá kò sí ní ọmọ owó ń bẹ̀ ló ṣẹ́ ló nídìí láti wẹ̀ ẹ wò èrè ilé ìbáyìí nísìn ọṣẹ ìtajà lélẹ̀ fáwọn tá à ń tajà kíní kan kọ́ ọmọ ta fóòmù tí wọ́n fi ń sùn onídìí ọṣẹ wẹlé ọṣẹ àánú gidi lélẹ̀ ẹ máa rí ó pọ̀ the only thing tó wà ń bẹ̀ ni pé àwa ìṣòògùn owó wọn ìṣòògùn owó lọ́dọ̀ bàbá tápà abba make sure TSG bàbá tápà abba make sure wọ́n wà lórí Facebook káàkiri ẹ kàn sí wọn olùwàgbàdo fẹ́yìn tẹ̀lé ti di jẹnẹrétọ̀ ẹ̀yìn ọkùnrin tó yẹ pé jẹnẹrétọ̀ wọ́n fà pàrà kò ní dáhùn pàrà wọ́n sẹ́ fà nígbà tó bá máa dáhùn náà di gbogbo ẹ wo bí. ó pọ̀ gan nílé iṣẹ́ bàbá tápà òun tún lélẹ́yìí àṣírí bíbò kọ̀ǹfàmù àṣírí bíbò lẹ́rí àṣírí rẹ̀ ó mọ bòní tí ò ní yẹ nìkan kan kọ̀ǹfàmù àṣírí bíbò òun lẹ́rí àṣírí rẹ̀ ó mọ bò tó yẹ pé kò ní yẹ nìkan kan ó pọ̀ nínú iléeṣẹ́ bàbá tápà Dr. TSG abba make sure òun tún lélẹ́yìí ọ̀sẹ̀ àṣínà dán o ọmọ pọ̀ lọ́hùn wà ọ̀sẹ̀ kínni ọ̀sẹ̀ àṣínà òun lélẹ́yìí ẹ̀yọ́nu tipátipá gbogbo ibi tó bá wà wọ́n mọ̀ yọnu sí ọ ni kódà níbi iṣẹ́ rẹ wọ́n mọ̀ yọnu sí ọ ni ń pé wọn ò ní yọnu sí ọ irọ́ ni ṣàwárí eléyìí òun ni ọṣẹ òṣòlẹ̀ kọ̀ǹfàmù lẹ́rí ọṣẹ òṣòlẹ̀ kọ̀ǹfàmù lẹ́rí ọṣẹ òṣòlẹ̀ owó eléyìí òun ṣe pé páàtì èèyàn ọlọ́run ò ní jẹ́ ká rí tó pé kò sẹ́ni tí yóò fi páàtì èèyàn sí nǹkan tí yóò ní padà lẹ́yìn ẹ má jà tanra wa kò sẹ́ni tí yóò fi páàtì èèyàn tí yóò fi ṣe àjò tí yóò ní padà lẹ́yìn nítorí náà ẹ má lo páàtì èèyàn fi ṣe nǹkan yóò padà lẹ́yìn ọṣẹ òṣòlẹ̀ owó leléyìí kọ̀ǹfàmù ni tó jẹ́ pé tó bá ń wẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ó dá mi lójú pé ó pè mí pé ọlọ́run gbàdúrà rẹ ṣùgbọ́n bó bá mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ máa rà á bó bá mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ máa rà á eléyìí ò ṣiṣẹ́ fẹ́ni tí ò níṣẹ́ lọ́wọ́ o ìwọ tó bá mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ ni kò rà á ìwọ tó bá mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ òun ni kò rà á bó bá mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́ máa rà á kò jù báyìí lọ. ìwọ tí ọ̀nà rẹ bá jìn tó o sì ń rò pé bó bá sẹ́ǹdì owó wọn ò ní sẹ́ǹdì ohun tí o rà fún ọ
má fẹ́ kan mẹ́sẹ̀gì lórí WhatsApp, má fẹ́ kan mẹ́sẹ̀gì rárá. Ẹ̀yin tí ẹ nígbàgbọ́, ẹ̀yin ni kẹ́ mẹ́sẹ̀gì. Ẹ̀yin tí ẹ nígbàgbọ́, ẹ̀yin ni kẹ́ mẹ́sẹ̀gì. Ohun tó bá fi mú tẹ́ ẹ fi sanwó, wọ́n sẹ́ndì ohun tẹ́ ẹ bá rà fún yín. Ohun tó bá ti mú tẹ́ ẹ fi sanwó, wọ́n sẹ́ndì ohun tí ẹ bá rà fún yín. Lẹ́yìn nọ́mbà yìí 081 3 mẹ́ta 44 593, kò sí nọ́mbà míì mọ́. Any nọ́mbà yàtọ̀ sí nọ́mbà yìí scam ni. 081 33 44 593. WhatsApp nìkan ló wà fún. WhatsApp nìkan ló wà fún. Ẹ lọ fi ọkàn ara yín balẹ̀. Kò sí bí ọ̀nà yín ṣe jì tó, bẹ́ bá ti lè sanwó ohun tẹ́ ẹ fẹ́, wọ́n sẹ́ndì ẹ̀ fún yín. Orí WhatsApp nìkan ni nọ́mbà yìí wà fún. Ẹ ṣeun, kò jù báyẹn. Àwọn ọmọ yìí àti àwọn òjòyè àdúgbò àtàwọn baálẹ̀ ẹ̀kọ́ ni tí ọba Afọ̀yẹ́ máa jẹ́ fún wọn, nítorí pé nǹkan tí wọ́n ń ṣe yẹn wọ́n ti believe pé lẹ́yìn àwọn kò sí nǹkan kan mọ́. A ní ṣe bẹ́ẹ̀ o, torí ilé ayé yìí kò gba kíni, kò gba kólekóle. Ìwọ tó bá jẹ́ alágbára àdúgbò tó mú ọmọ ọlọ́mọ tó nà, gbogbo atrocity tí kábíyèsí yẹn ṣe ó ti wá jáde. Wọ́n ló tún di ọmọ kan mọ́lẹ̀ inú ilé, ó de sẹ́nétọ̀ kan, bóyá sẹ́nétọ̀ kan ó de mọ́lẹ̀ inú ilé nítorí pé power wà lọ́wọ́ ẹ̀. Àtògùn ẹ̀ mo ti máa sọ fún yín pé oògùn ọ̀ràn ìjọba o, oògùn ṣe kíni, oògùn ọ̀ràn ìjọba o, torí ìjọba máa gbé ẹ, àwọn náà máa ń pè ní amúnimóògùn. Àtògùn ìjọba máa gbé ẹ, tó bá ti gbé ẹ wàá dájọ́. Ẹ dẹ̀ jẹ́ ká be careful on internet. Internet yìí sìn gbogbo àwọn ìjọba ló ń wò ó, torí tí ìjọba ò bá wò ọba ìfọ̀ṣẹ̀lẹ̀ ni wọ́n gbé láàárọ̀ ọjọ́ kejì tó ní kó máa gbá bàbá ní adúrú bàbá yẹn kéèyàn kó wo bàbá yẹn tí àwọn ọgbà tí ẹ̀dẹ̀ ló le jù kó gbáyàn létí látẹ̀yìn tó expect máa tún ní ara mi ò yá, ó ní ara ẹwọ ní ò yá, ó máa sọ èpè àti ẹ̀gbọ́dọ̀ sẹ́rù ẹ̀ ń bì torí ilé àdúrà níbí báyìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, please and please mind the way you talk and mind the way you treat somebody. Ẹ má fi àjẹ ẹlòmíì, gbogbo ẹlòmíì báyìí wọ́n fi ẹ máa ní mo yá, wọ́n á fi ọmọ ṣọ́ ẹlòmíì, bóyá ọmọ ọkọ ẹ̀ ń gbé lọ́dọ̀ ẹ̀ wá máa nà, wọ́n á fídíò ẹ̀, tó bá fídíò ẹ̀ tó bá fi lè jù sórí nẹ́ẹ̀tì tẹ́ ti bá ẹ nìyẹn o. Bóyá ó máa treat ọmọ ìyálé àbọ̀mọ ìyàwó ẹ̀, wọ́n á fídíò ẹ̀, tó bá ti fídíò ẹ̀ pẹ́rẹ́ báyìí ó ń lọ nìyẹn o. Ọba Ifọ̀, yes, ó misuse the opportunity, kò dẹ̀ lè rí mọ́ bó ṣe wà yẹn ó ti ń lọ nìyẹn. That is the reason why táwọn kan ṣe sọ, mo gbọ́rọ̀ yẹn tó ní ìdí tá a fi lè rí Yorùbá nation nìyẹn, pé ṣé nǹkan táwọn ọba yìí máa ṣe nìyẹn. Kódà tá a bá ti ẹ̀ gbà wọ́n máa regulate power, ó kàn máa yàtọ̀ ni. Báwo ni odidi aládé ọba, ẹ wá wo ibi tí Ọlọ́run ti ní agbára. Ẹni tó record yẹn ohun gọgọ ló yẹ kó dúpẹ́ fún. Ṣé o pé recording gbà mí ó máa ń kó báyàn, recording gbà mí ó máa ń gbéyàn là. Irú recording yẹn ganu sí yẹn ó bá gbogbo nǹkan jẹ́. Recording eléyìí náà ó kó bá ọba, ó dẹ̀ gba bàbá yẹn là. Tó bá jẹ́ èmi ni governor ni, èmi governor, ẹ máa gbọ́rọ̀ mi, ẹ bá ń gé yẹn, tó bá jẹ́ èmi ni governor, ṣé ní bàbá balẹ̀ tó gbá létí yẹn gọgọ ló yẹ kó fi jọba bẹ̀ yẹn. Ọlọ́run ọba
tí bá ní opportunity láti bá governor state yẹn sọ̀rọ̀ má ní kábíyèsí ọba ti wá tọ́ sí bàbá yẹn nìyẹn tí ẹ dire ó gangan ní kẹ wá dé ládé onífọ̀ òfìfọ̀ yẹn kọ́ wá gbégbé ìrìn yẹn kó ń bẹ̀ ẹ má bínú ẹ̀jẹ̀ bá ti ìdílé ọba mi tọkàn nísìnyí kan tó máa ń sọ nìyẹn wọn á ní àṣàṣì òran bèbí àṣàṣì ti ran kábíyèsí nǹkan tí yóò bá ń pè ní ṣìṣe tó mú ewúrẹ́ gùn yẹ ṣìṣe tó mú àgùntàn gùn yẹ ṣìṣe náà gbé lọ́ba yẹn lọ́wọ́ tó ló ti ṣe jù. ẹgbẹ́ Yorùbá mi tẹ bá ń gbọ́dọ̀ máa sọ pé ṣìṣe tó mú kinní kan ṣe Ọlọ́run níjà ṣìṣe o tó bá wù yín kẹ́ ṣàmì tó bá wù kẹ́ bá ṣàbọ̀dé mi ti ṣàmì yẹn mo ti gbé sínú o ò ní ṣìṣe lẹ́nu iṣẹ́ o ò ní ṣìṣe nínú ilé o ò ní ṣìṣe pẹ̀lú ọkọ ẹ o ò ní ṣìṣe pẹ̀lú ọyẹ ẹ tí ṣìṣe bá máa báyàn o lè gba ọmọ ẹ létí lásán kọ́mọ ẹ gbàbẹ lọ. ìrùpá òyàn gẹ́ẹ̀tì mi gẹ́ẹ̀tì mi tẹ bá gẹ́ẹ̀tì mi ó yẹ kẹ́ máa love and like and share ni wàhálà gẹ́ẹ̀tì mi rárá. nǹkan tó ń pè ní ṣìṣe Ọlọ́run ní jẹ́ kí ṣìṣe kó gba ọmọ kó gba ọmọ lọ́wọ́ yín ọmọ ẹ lásán ó lè jẹ́ nǹkan kékeré ló ṣe o tó bá ṣàṣìyàn pé kí ṣìṣe yẹn kó bá ẹ tó bá mú ẹ báyìí ó lè jẹ́ kó lásán ló máa fọ́ ọmọ yẹn á dẹ̀ lọ. mo fọlọ́run búra èmi ẹmọ pọ́nrọ̀ tèmi èmi máa sọ màá dẹ̀ clear ọ̀rọ̀ yẹn ọkọ àti ìyàwó ń jà lásán wọ́n kàn ń jà ní o ìyàwó yẹn ò mí ní o pé ọkọ fẹ́ lù ó kàn tí ọkọ báyìí ọkọ dẹ̀ mú dilé lẹ̀ ó di gbọ́n ó lọ kí náà máa wí wọn lòun ló pa ṣìṣe àkóbá nìyẹn ọkọ àti ìyàwó ń jà ọkọ kan lè gbá ìyàwó ẹ̀ létí pàrà báyìí kí ìyàwó yẹn dẹ̀ gbà ó lè jẹ́ táìmù tó gbá etí yẹn ẹ̀mí ti rìn sí etí tó bá dẹ̀ gbà pàrà báyìí àwọn kan wà tẹ́mi àwọn ọmọ ara wọn máa ń rìn kiri ó lè gbẹ́ lómi lábàrà báyìí kó gbàbẹ̀ lọ Ọlọ́run mà ní jẹ́ kí ṣìṣe kó mú wà ó bá wù yín kẹ́ ṣàmì o èmi kàn ń ṣàdúrà tèmi ni bọ̀ mi mọ̀ bóyá àṣẹ wà lẹ́nu mi bọ̀ ṣìṣe kò ní bá mi kò ní báyàwó kò dẹ̀ ní bá ọmọ àti gbogbo ẹbí mi ṣìṣe ò ní bá ẹnì kankan ṣìṣe tí yóò bá ń pè ní àṣàṣì ṣìṣe olóbá wà yẹn torí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣe tó bá jẹ́ kó ṣẹ̀ ń ṣe ni ẹ mọ̀ nǹkan tó ṣe kábíyèsí yẹn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe that's not the first time. bàbá oníbàbà bàbá tí mò ń wò yẹn tí bá bu ọjọ́ orí bàbá ẹ̀ kú ó máa wà ní 65 tí bá bu bàbá yẹn kù tó máa jùlọ àwa yìí lọ dáadáa tí ẹni bàbá yẹn máa wà níbi set àwọn Wasiu Ayinde ó ní kí àgbàlagbà kúnlẹ̀ wọ́n dẹ̀ gbégbá tí fún bàbá yẹn la ẹ máa wọ́n gbá tí a lẹ́yìn kò tún wá sí pé máa yẹn ó dúró ìgbà tí kíní yẹn ó easy gan ó kàn gbé fún ní para ọmọ yẹn náà ó yẹ kán mú ọmọ tó gbá bàbá yẹn létí torí kábíyèsí kọ́ ló gba létí o bóyá bàbá yín wá ṣẹ́jú bóyá kábíyèsí ṣẹ́jú sí ni o ṣìṣe nìyẹn wọ́n ní kábíyèsí yẹn lóògùn oògùn tó bá nísìn kó lọ lò nínú túbú tí wọ́n bá tẹ̀ fi sílé tó jẹ́ pé wọ́n tún help ẹ̀ láti jẹ́ pé kán jẹ́ kó rìn tọ́nà fún suspension. Yes, thank you Jare Murità oni he has been doing it for before ó ti ṣe tẹ́lẹ̀ kábíyèsí fún ẹ ti ṣe tẹ́lẹ̀ ibo ni the king is not from Orílẹ̀ Ifọ̀ not Ifọ̀ kingdom níbo wá ni Rasak bá wa sọ́ka tètè correct ẹ̀ pro Ifọ̀ láàrin ní gbogbo bí tá à ń rí o but you say the king is not from Orílẹ̀ Ifọ̀ not Ifọ̀ kingdom Ifọ̀ bó wá ni whatever tó bá jẹ́ kó ṣàṣẹ́ǹjẹ̀ ọlọ́yọ̀ èmi nìyẹn Jàre Adéríbigbé thank you Lukman kò ní bàjẹ́ so àṣàṣì kò rán bèbí brother mi ẹ má yẹ ká ṣàṣì ràn wá o Ọlọ́run ní jẹ́ abọ́ sọ́wọ́ o má yẹn ti gba títí ẹ̀ nìyẹn bó ṣe wà yẹn sìn oyè yẹn lè má kàn ìdílé wọn mọ́ power tó wà lọ́wọ́ àwọn chairman local government lásán àtòkè náà ti máa sọ́mọ̀ chairman local government yẹn tó bá sọ́mọ̀ òun tán òun ló máa kọ lẹ́tà ṣe fẹ́ gbọ́ bí Aláàfin Ọọ̀ni Àwùjalẹ̀ Aláké gbogbo wọn yẹn tó bá ṣe nǹkan tí ò yẹ kán ṣe chairman lásán ló máa fún wọn lẹ́tà kò tí kó tó wá dọ́dọ̀ ìjọba lókè is from Orílẹ̀ Ifọ̀ okay ẹni kò ṣe kingdom gbogbo ẹmọ gbogbo wa náà máa ń pè Orílẹ̀ Ifọ̀ you see a 73 years old man ó gbá létí bẹ́ẹ̀ yẹn the old man is 73 years tó kù ọdún méje kí bàbá yẹn pé 80 bàbá yẹn look good o wọ́n gbárù bàbá yẹn létí látẹ̀yìn
mo sọ sí àwọn ọmọ bàbá yẹn nu wọn máa dùn sí ìdílé wọn yẹn. Now if I were the governor of that state, màá gbé oyè yẹn ti kó ònú ẹbí wọn, màá wá ní kó gbé fún baálẹ̀ yẹn á wá di ọba òjijì. Ó kàn yẹ pé wàhálà yẹn máa pọ̀ ni. Tí ó bá sí bẹ́ẹ̀, ó yẹ kó promote baálẹ̀ yẹn náà. Kí baálẹ̀ yẹn náà dẹ̀ mọ̀ pé òun náà ti rí pé gbogbo ẹni tó bá ń ṣe búburú bó ṣe máa bá nìyẹn. Oore is Ifọ̀, okay, Ifọ̀ jàre, okay. Oore tí bàbá yẹn ṣe fáwọn kan, òun ló jẹ́ ká ṣeré tó ṣe wá fẹ́ gbọ́. Ẹni tó rìkọ́ọ̀dù yẹn ṣe mọ̀ pé kò jẹ́ kí kábíyèsí mọ̀ pé òun rìkọ́ọ̀dù. Ó lè jẹ́ àwọn tó fẹ́ràn baálẹ̀ yẹn tọ́jọ́ lọ. Ṣé tó bá yẹ pé ṣẹ́ẹ̀tì ni mo wọ̀ ń bì báyìí. Ẹ jẹ́ nǹkan yìí tẹ́ bá fẹ́ ṣòfófó. Àwọn tó máa tẹ́ bá fẹ́ ṣòfófó àwọn tó ń ṣe búburú sáwọn èèyàn. Ẹ jù sí wa ká bá yín post ẹ wò tó ń ṣe búburú sáwọn èèyàn. Tẹ́ bá fẹ́ ṣòfófó tó bá jẹ́ ọkùnrin ní ẹ àwọn ṣẹ́ẹ̀tì tó ní àpò láyà yẹn. Torí tẹ́ bá ti mú báyìí. Ẹ jẹ́ fún yín sample. Tẹ́ bá ti mú báyìí, bá ti ṣe báyìí. Ẹ máa wòran o. Gbám, mo ti tẹ̀ sí recording. Ṣé tẹ́ bá ti fi tẹ̀ sápò báyìí. Ṣé rí orí ibi lásán ló máa hàn. Ṣé gbogbo bí tẹ́ bá kọjú sí báyìí, ó máa fídíò wọn dáadáa. Ó máa fídíò because mo mọ̀ pé ẹni tó ń fídíò yẹn tí kábíyèsí bá rí pé ó gbé dání, wọn ní jó fídíò. Tẹ́ ẹ bá ti ráwọn tó ń ṣe wèrè tẹ́ ti mọ̀ pé wọ́n ń fi ọwọ́ agbára lágbára. Àṣírí ni mo kọ́ yín o. Ẹ ti rí àṣírí o ni mo kọ́ yín. Ẹ kò tẹ́ bá ti tẹ fídíò yẹn, ẹ bí sọ pé flash ò hàn o. Ẹ ti kọ́kọ́ pa flash yín yẹn débi pé wọn ò ní rí. Ẹ kàn tẹ́ kò gbé sáyà ò ní mú dání báyìí. Wàhálà but ṣẹ́ẹ̀tì tó bá jẹ́ ṣẹ́ẹ̀tì alápò láyà yẹn táwọn ọkùnrin ló wọ́ máa fi sí. Tó bá dẹ̀ jóbìnrin náà ó lè ra fi sí gègé èrú ẹ̀ báyìí. Kò kàn tí bọ̀ wọ́n máa lò kó kàn fi fóònù ẹ̀ sáà tó bá pẹ́ ìrororo ó lè fi sí báyìí. Ẹ post ẹ̀ kíyà máa jà àwọn òṣìkà. Tó bá pẹ́ wọn rìkọ́ọ̀dù kíní ẹni ọba ẹ̀ máa mú kíní ìjẹ. Ẹ̀yin náà wò kó ní kálukú ṣọ́ra. Ó ṣe bàbá mi Ọpẹ́yẹmí ìmọ́lẹ̀ Fújì àbúrò mi nìyẹn lọ́yọ̀ọ́lé kò ní bàjẹ́. Ṣé rí gbogbo nǹkan báyìí òun ló yẹ kí a mójútó. Ìwọ tó bá ń lu ọmọ lọ́mọ, ẹ̀yin àgbàlagbà tẹ́ ń mú lẹ́sí ọmọ lọ́mọ, ọmọ tí ò tó nǹkan tẹ́ máa fọwọ́ bá wọn fa òyàn wọn jáde ń kọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá ti rí wọn ẹ kó bá wọn kán lè because ọ̀nà tá a lè fi dẹ́kun bàjẹ́ òun náà ni pé ká ran ra wa lọ́wọ́. Ó ṣe dandan kó jẹ́ pé ìjọba gbọ́dọ̀ mọ̀. Tẹ́ bá ti fi ṣe tẹ́ bá ti fi lè ju sórí nẹ́ẹ̀tì bá ìjọba ti gbé. Kò sí nǹkan tẹ́ gbé tíjọba ò wò mọ́ o. Àwọn gọ́vnà wa àwọn pírẹsidẹ́ǹtì wa gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ bá ti wà ní kinní báyìí. Wọ́n máa cross ẹsẹ̀ báyìí náà máa wò ó ni. Wọ́n máa wo gbogbo nǹkan tó ń lọ. Tó bá ti rí pọ́ gbé báyìí sìn. Ṣẹ́yìn náà ti rí bó ṣe dọ́dọ̀ ọ̀dọ̀ authority. Ìjọba ò lè ríran rí gbogbo tó ń ṣẹlẹ̀. Àwọn tá a wà ní ìlú kódà àwọn tá a wà ń lu òyìnbó gan. Kò ṣe gbogbo ìjọba rẹ̀ àwọn èèyàn ló máa make report. Wọ́n dẹ̀ máa nǹkan tí inú mi ṣe ń dùn nísìn ni pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn èèyàn tí àwọn ìjọba wa ti ń take care. And that is how it's supposed to be. Kọ́lọ́ á jẹ́ kí ìjọba bàbá yìí rọ̀ wá lọ́rùn tó bá máa fi pọ́dún méjì. Ìyà tá a jẹ yìí tó gbogbo ẹ̀yin tẹ́ ń rìkọ́ọ̀dù ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọmọ lọ́mọ ń ṣekúṣe tó bá ti rìkọ́ọ̀dù yín ayé yín bàjẹ́ nìyẹn sórí Facebook and TikTok. Ọba kan náà òun náà tún lọ fi rẹ̀ ẹ̀sẹ̀ sín gbogbo àwọn ọba aládé ìgàn ọ̀rọ̀ wọn ti sú mi. Àní ẹ jẹ́ kó máa wọ̀ pè bí ó lọ wọ orí TikTok wọn kò sí nǹkan tó pé kábíyèsí yẹn kábíyèsí kó máa mi fẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ burúkú làwọn obìnrin yẹn wà ìkànnì ẹgbẹ́ mami létí ẹfẹ́ mi kábíyèsí ẹfọ̀ pagbẹ́sẹ̀ lé mi kábíyèsí lórí TikTok nìyẹn o kábíyèsí yẹn ò tún wá rí bí lọ òun wá lọ sórí TikTok ìwọ tó bá ti mọ̀ páyé ẹ fẹ́ bàjẹ́ tó rò pé o mú lẹ́nu olè búyàn ìwọ lórí TikTok wọ́n á fún ẹ tán bíi pé irú àwọn èyí mi tó yẹ pé ẹ rí pé mi ń tẹ èmi àwọn èèyàn ti bẹ̀ mí ààrẹ wá ṣe TikTok níbi tó bá ti ń ṣe lọ́dún sọ̀rọ̀ burúkú àgbọ̀ wo bàbá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ ayé tí nìyẹn ayé wọn dẹ̀ ń bàjẹ́ ayé táwa lò tá a fi pẹ́ tá a fi dìbò yìí tá a fi lè lo 10 20 30 years pẹ̀lú ìyàwó wa ẹ̀yin náà ẹ fọ́lú ẹ̀ tá a bá sọ mi wá nígbà tí yín nìyẹn ó ń fast ṣe ẹ fẹ́ gbọ́ kò ń ṣe gbogbo àwọn tẹ́ ń pè ní àwọn ọ̀sìn náà wùwà bákan náà àwọn tó ṣe ń wùwà àwọn àgbàlagbà wà tó bá ti lọ́kọ di ọkọ ẹ̀ mú tó bá láya dáyé ẹ̀ mú kì í ṣe pé kó wà nílé ọkọ kó má lọ ṣe ṣìnà
àmì ìdẹ advice obìnrin ọkùnrin náà pé torí o ti níyàwó kó máa lọ ṣe ṣìnà kó máa gbé 2 mẹ́ta 4 5 àwọn ọmọ ọ̀sìn ò gbárù ẹ̀ Ọlọ́run ṣàánú gbogbo wa o. ìyà yẹn tó gẹ́ mi ní parọ́ búrí ìyà yẹn tó gẹ́ ẹjọ́ Ọlọ́run níjó kó bàjẹ́ o mo kí gbogbo yín o mo kí gbogbo yín o.